méjì ló lórin ẹyẹ méjì ló lórin lọ́jọ́ tó ń lọ lọ́jà tẹ̀rẹ̀ gbèjì. ẹ kú ilé. ẹ kú àṣálẹ́. ẹyẹ méjì ló lórin lọ́jọ́ tó ń lọ lọ́jà tẹ̀rẹ̀ gbèjì. ológun ló kọ́ sọ̀rọ̀ pé tẹ́yẹ àwòkó bá dún òun wà fún. ìbà lọ́wọ́ ọlọ́run ọba mi òkè. orin kò gbogbo ẹyẹ pé nígbà tó. ìbà ọkùnrin. ẹyẹ pé o. ìbà obìnrin. pépè ló máa fẹsẹ̀ kọ́. ìbà ọmọdé. tàbí tù ú kà lọ. ìbà àgbàlagbà gbàǹgbà tó tó gbangba sùn lọ yẹ ẹ kú àṣálẹ́ o. olùlẹ̀yẹ olókùnrin kò lè bá òkú dárin o. sùúrù kì í lópin ẹyẹ sùúrù kì í lópin sùúrù lérè púpọ̀ tá a bá lè ṣe. ẹ kú déédé àsìkò yìí ní gbogbo ibikíbi kóhùn kẹ́ máa gbọ́ mi káàkiri àgbálá ayé. sùúrù lérè púpọ̀ tá a bá lè ṣe. àdúgbò dídé ìwé tàgbà tá a bá ti wà tá a bá ń gbé. àwa kan wà láàárọ̀ báyìí. àdúgbò dídé ìwé tàgbà tá a bá ti wà tá a bá ń gbé. àwa kan wà lọ́sàn-án. báyé ń gbógun májà ń fọwọ́ lẹ́rán. bákan náà ni àwa kan wà lóru ọ̀gànjọ́. kọ́ka tó lè jà kó rẹ̀ gbìn ọ̀pọ̀ faramọ́ kí wọ́n má sọ ẹlẹ́nu bí tèwe tàgbà bá ń jà kó járe. ní nàìjíríà ń bi táwa fi kalẹ̀ sí ń bí báyìí ẹ kú àṣálẹ́ ni o. àyè lójú mi ọ́. kò yé ọlọ́gbọ́n ló lè mọ̀. kò yé o ọlọ́gbọ́n ló lè mọ̀. ọlọ́gbọ́n ló lè má dìtú o. bá a ṣe máa ń ṣe lọ́jọ́ mẹ́jọ ọjọ́jọ́ ajé monde náà rèé o pẹ̀lú ọmọ yín olólùfẹ́ yín. lórúkọ gbogbo àwọn tá a ṣe bẹ́ẹ̀ tá a jọ wà hàn yín. Honorable Chief Adéjùmọ̀ Peter tí wọ́n jẹ́ ẹni tó kó gbogbo wa sòdí hàn yín ẹni jogun omi ìkànnì jogun omi la wà. mo kí yín o bákan náà mo kí Akọ́láwọlé Àbẹ̀fẹ́ ẹ̀wẹ̀ èdè. ìlú tó ń pa òun tẹ́lẹ̀ wá aditú èdè ti wá ní. ìlú tó pa òun tẹ́lẹ̀ wá ìlú tó pa òun tẹ́lẹ̀ wá aditú èdè ti wá ní. ẹni tó bá mi súngi síná fẹ́ nájò tẹ́ fi ń láǹfààní àti máa gbọ́ mi wò mí. mo kí ọ dáadáa o. lèmi ọmọ ọba Adésílẹ̀ Mùfútàdí mọ̀fíò pìrìsẹ́ńtà ọmọ kiri ilé ẹwú ni mí adálẹ̀gbẹ̀wùrà ẹ̀fúlẹ̀ hàn mí fi ọ̀nà hàn mí ẹ̀wú òjẹ́ fi Àbújá kiri ọmọ ẹnikẹ́ni bọ́ọ̀dì ẹ̀kúlé. òru ládùúgbò rẹ̀ ra òru ládùúgbò rẹ̀ ra èèyàn ló mọ òru sá iye wọn já. báwa lè kúlọ̀ lárúlọ̀ báwa lòdòdò ó wà bọ̀rọ̀. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ìpele mẹ́ta ló wà lórí ètò yìí. báwa lè kúlọ̀ lárúlọ̀. ìpele àkọ́kọ́ la pè ní àdúrà àṣálẹ́. ọlọ́run ọba yé ọlọ́run ọba jọ̀wọ́ o ọlọ́run ọba yé. ìpele ẹlẹ́ẹ̀kejì ni mo pè ní mo rò mú bọ̀ ròyìn. jẹ́rọ owó ṣe ká èèyàn àmì nílé ayé mi. gbà kó jẹ́ kó o lọ sùn kó o fi sòdúnwọ̀n ayé ẹ̀ nípele ẹlẹ́ẹ̀kẹta tó kàn yín ètò yìí. àmì nílé ayé wa ọ̀rọ̀ ìbọn tí yọ. bó lówó lọ́wọ́ òbúrò dáṣọ gbọ́ ayé a máa fẹ́ ọ fòǹkùn mọ́tò tó dá òtó nílé lórí. ayé a máa pọ́n ẹ lé ọmọ yìí búnú ádámọ̀ ọmọ aráyé wárí ẹ wá kí ẹ. ẹ jẹ́ ṣe bẹ́ẹ̀ kí n bọ́ sí ìpele àkọ́kọ́ orí ètò fún tèmi o. ìgbé mi àfi kó ṣọ́ra rẹ̀ kó tẹ pamọ́ṣẹ́ iṣẹ́ la fi ń dẹni gíga torí pé olùṣọ́.
wọ́n ní irú mi sí ẹ wọ́n ní bùrọ̀dá ó ní ìranù ẹrú owó òun ló mọ ohun tó fowó ṣe àlejò lówó tó bá yábàrá sọ́dọ̀ ẹ̀ kò mọ ohun tó fowó ṣe o kò tún tẹ́ pamọ́ ṣe kò lè rẹ́rìn ní ìgbẹ̀yìn o. mo dúpẹ́ ọlọ́run ọba mo dúpẹ́ ọlọ́run ọba mo dúpẹ́ ọlọ́run ọba o mo dúpẹ́ ọlọ́run ọba ojúmọ́mọ́ ojúmọ́mọ́ o ojúmọ́mọ́ tó tètè fún mi lọ́nà mi tọ́ o tó sì fún mi lẹ́ omi wọ̀ mo dúpẹ́ ọlọ́run ọba ojúmọ́mọ́ ojúmọ́mọ́ tó tètè fún mi lọ́nà mi tọ́ tó sì fún mi lẹ́ omi wọ̀ mo dúpẹ́ ọlọ́run ọba. ó kù sọ́wọ́ ẹ̀yin obìnrin ẹ̀sùn máa bí ẹ̀gbọ́n ọ̀rọ̀ tí mo tún ń gbélé o. Okun ló lórí o. Olúwa adúpẹ́ pé a rí àṣálẹ̀ tòní o. Okun kọ́kọ́ kò dáhùn kan o. Ìwà lẹ́wà ọmọ èèyàn. Ìwà tó bá wù sílẹ̀ lọ́mọ máa dé bá. Adúpẹ́ lórí àtìlẹ́yìn yín lórí wa látàárọ̀. Tọ́jú ọmọ pọ̀. Títí di àṣálẹ̀ ìyá mọ̀ dúpẹ́ o. Ìwé bóbìnrin bá dà bí Adúpẹ́ lórí ìdáàbòbò. sá o. Bòbí mọ̀ bá àlàáfíà. Ẹni bímọ ọmọ ló máa sin. Ẹni tí ò bímọ ọmọ ló máa sin o. Adúpẹ́ pé ò jẹ́ kí àjálù burúkú kó kàn wá látàárọ̀ o. Pàtàkì má fojú dọkọ ọkọ ló lówó orí yáyà o ọkọ tún láàdé orí yáyà. Adúpẹ́ pé o sọ wa lọ síbi iṣẹ́ òòjọ́ wa látàárọ̀ o tún dá a padà sílé pẹ̀lú ayọ̀ àti àlàáfíà a mọ̀ dúpẹ́ o. Adúpẹ́ agbé gbogbo òdílé wa lé ọ lọ́wọ́ lásàálẹ̀ òní. Wàá ṣe ààbò lórí ayé wa lásàálẹ̀ yìí o. A gbàdúrà lórí àwọn tí wọ́n wà bí iṣẹ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Ọlọ́run má jẹ́ àbá àìsàn kó Ọlọ́run kó wọlá ọjọ́ ìkúnlẹ̀ àṣàyè òní kó wà lọ́mọ lọ. Lásàálẹ̀ lágbára irinṣẹ́ wa ò ní dojú ìjà kọ wá o. Ẹ̀yin tẹ́ ẹ sì ń bọ̀ lọ́nà tó jẹ́ pé ẹ̀yin ti parí iṣẹ́ òòjọ́ yín ẹ ó délé láyọ̀ o. Àdúrà tá ń gbà lórí ọmọ Ọlọ́run jẹ́ kó ṣẹ. Ẹ ò fẹ́ kún sílẹ̀ nílé ẹ ò ní dé bá ẹkún tẹ́ ẹ bá wọnú ilé yín àmín. Lórí ọmọ Ọlọ́run jẹ́ kó ṣẹ. Pé bí sùn ọmọ bá jìnnà kó mọ̀mọ́ jọ. Orí wa kò mọ̀ ní gbàbọ̀dé àṣírí wo ò ní tú o. Kó mọ̀mọ́ lé wá jáde ká má ṣe ra burú lórí ọmọ bí àgbẹ̀ tó dá kó jàn mọ́ mi nínú inú títù ẹ̀yìn gbígbóná ó gbin ṣùgbọ́n ìgbàdo sínú oko tó wá tásìkò tó yẹ kó kéré tó lè wá wọnú oko oṣù. Ọ̀nà wa yóò mọ làṣọwọ́ sọ́mọ àìkú tí í ṣe baálé ọrọ̀. ẹ tẹ́wọ́ kẹ́ máa sàmì àṣẹ gbogbo wàhálà yín lérí ọmọ Ọlọ́run má jẹ́ ó já sí lásán ká má gbèrè tìjú lórí. Àṣálẹ̀ yìí kò ní í jẹ́ àrímọ fún wa o àmín. Fo àmín. Olúwa máa lé mi kúrò nídìí ẹrù mi. Olúwa máa lé mi kúrò nídìí ẹrù mi. iṣẹ́ òwúrọ̀ mi Pẹ̀lú tọ̀sán. kó má dalẹ̀ dòfò àmì. Iṣẹ́ òwúrọ̀ mi pẹ̀lú tọ̀sán. Kó má dalẹ̀ dòfò àmì. Àní iṣẹ́ òwúrọ̀ mi pẹ̀lú tọ̀sán. Kó má dalẹ̀ dòfò. Ìbá mi ẹ jẹ́ ń gbábi àdúrà àṣálẹ̀ yìí Ẹni lọ́jọ́ àbá. kí n gbàbẹ̀ bọ́ sí ìpele tó kàn lórí ètò. Ẹni Ọmọ ní dígí ẹ̀mí. ọmọ làwòrán ẹni. Ìpele moro mú bọ̀ ròyìn. Ó ṣe pé ọmọ Kí ni tá a gbé wá fún tàṣálẹ̀ òní? olóró. Kí ni tá a lọ tá a bọ̀ tá a gbé wá? Ọmọ làwòrán. Kí la fẹ́ kó di mímọ̀ fún wa? Bàbá Kí la fẹ́ ṣàlàyé ẹ̀ fúnra wa láṣálẹ̀ òní o? Ọmọ ní dígí ẹ̀mí. láyé ọmọ làwòrán ẹni. Lọ́jọ́ àbá Kúlà sọ ṣe pé ọmọ ẹni.
tí a bí ọlọ́lá wọ́n má ṣe fọ́ lójú wa àtìlẹ́yìn tí a bá kú o ká má fojú sunkún ọmọ bó ti lè wù kápẹ́ tó láyé. ọmọ ní dígí ẹni. ọmọ làwòrán ẹni lọ́jọ́ bá kú lásán ṣègbè o. ní ọjọ́ Monday ọjọ́ 15 oṣù tá a wà yìí. ní àwọn ọmọ ilé ẹ̀kọ́ nípínlẹ̀ kọ̀ọ̀kan wọlé. látìgbà tí wọ́n ti wà ní ọlídé ọjọ́ pípẹ́ sẹ́yìn. lára ìpínlẹ̀ tó wọlé lẹ́ni ọjọ́ Monday ọjọ́ 15 ó ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wà. ṣé ẹ gbàgbé lágbára Ọlọ́run ìgbà tó bá máa di ọjọ́ 22 oṣù tá a wà yìí. ọmọ wa ní ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn náà máa wọ iléèwé wọn. wọ́n lọ́kùnrin làwọn ń fẹ́ àbọ̀ bá ń bọ́ ọkùnrin jọ ìyàwó wọn á máa wíjọ ẹgbọ́n sóbìnrin ò kí ń sọ́mọ́ ní abọ́kùnrin ò kí ń sọ́mọ́ ní ẹni tí òbí nǹkan kan ń kọ́ àgàn tí ń bẹ́. gbogbo bí gbogbo ẹ ṣe ń rọ kẹ̀kẹ́ pé wọ́n wọlé ní ọjọ́ Monday ìyẹn ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí. òun la ti rí lára àwọn òbí tí wọ́n ti ń sọ̀rọ̀ nípa ìwọlé ọmọ. ara nǹkan tó kọ́kọ́ sọ ni pé lórí owó ìwé àti owó iléèwé wọ́n wá sọ̀rọ̀ pé báwo la ṣe fẹ́ ṣe é ìyẹn lórí owó ìwé yìí wọ́n lẹ́rù tí wọ́n dìlé àwọn lórí wọ́n ló mà ti pọ̀ ju o. wọ́n lọ́tọ̀ níye táwọn ràwé ní sáà tó lọ. kí ló wá dé ńgbà tó di sáà yìí tẹ́ wá tún ní ìwé tó ti léwó sí i. ọ̀nà wo lẹ̀ ń gbé gbà? ṣé kò ń ṣe pé ẹ̀yin òǹtẹ̀wé àti ẹ̀yin tẹ́ ẹ dálé ìwé lè ṣe pé ẹ fẹ́ sọ adùn bísínẹ́sì ni. ọ̀kan lára arábìnrin kan tó rọ̀ ìkálá gbá ni ló fi léde pé òun lọ́mọ méjì nílé ìwé lóòótọ́. ọmọ wa ò ní. ó ní ṣùgbọ́n iye tó ń san ní sáà tó lọ. nígbà tó ń lọ síléèwé wọn tó ń béèrè pé bó o lówó iléèwé wọn báyìí. kí ni yóò fàyè sílẹ̀ o. àní gbogbo ìṣẹ̀mí ni yóò fàyè sílẹ̀ o. ó lóun lọ béèrè pé báwo làwọn ṣe fẹ́ sanwó. ó ní iye tí wọ́n ní káwọn ra ìwé. ó ló ti kọjá agbára òun. ó ní ẹ̀yin ẹ ti ẹ̀wọ́ lórí owó iléèwé ẹ fìyẹn lẹ̀. àní pé ká ẹ dín owó iléèwé yín á mọ̀ wípé ẹ̀yin náà sanwó òṣìṣẹ́ tó ń kọ́ ọmọ. ó sì yẹ káwọn tí wọ́n ń kọ́ ọmọ náà gba owó tó pọ̀. oníṣẹ́ rí ń pa owó iléèwé ẹ fi àárín yẹn lẹ̀. ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ lórí owó iléèwé nígbà tẹ́ tún gbélé a lórí. ẹ la gbọ́dọ̀ ràwé níléèwé yín a gbọ́dọ̀ lọ rà níta. ìròyìn ibẹ̀ wá rèé lára ibi tó ti ń sọ̀rọ̀ fáwọn èèyàn tó ń fọmú fara ya tó lòun ò ní gbà. ó ní dandan ni gómìnà gbọ́dọ̀ bá wọn dá sí ọ̀rọ̀ yìí. ìyẹn gómìnà Adémọ́lá Adélékè ó ní gbọ́dọ̀ bá wa dá sí nǹkan tí ń ṣẹlẹ̀ yìí. ó ní tó wá sùn ní pé ìwé kan wà tó jẹ́ pé wọ́n kọ 5,000 sí ìgbà tó ń débi tí wọ́n ti máa rà ó ní 600 naira yẹn àpò mẹ́ta ni wọ́n pè é. báwo ló ṣe máa jẹ́ bẹ́ẹ̀ yẹn ẹ fi wá sílẹ̀ jẹ́ á lọ ràwé ń ta. ó tún wá béèrè ó ní àwọn ìpínlẹ̀ kan wọ́n ti ṣòfin wọ́n ní ìwé tí wọ́n gbọ́dọ̀ máa rà kán ra ìwé kan nígbà tí wọ́n tó bá fi máa di ìgbà míì tó máa wọlé òun náà gbọ́dọ̀ lò. kí ló dé tí wọ́n fi jẹ́ ká máa ṣe ní Ọ̀ṣun bí tá a wà yìí.
àmọ́ ní òdà níbẹ̀ láti ń ralẹ̀ táwọn kọ́lé alára mọ́tò lórí sí owó tó lè bá gbogbo ọmọ Nàìjíríà o ẹnìkan ṣoṣo fi ń ra mọ́tò kan ṣoṣo bẹ́ẹ̀ là ń pariwo pé sànmọ́ ní òdà àfi kíkó wá kábẹ́. ó ní ìgbà kan ẹ̀kọ́ lọ́la fún wa. ìwé tí n bá lò ọmọ mi ò tún lò á tún lọ yá fún ọmọ mi kí ló wá dé. ó ní n tá a fẹ́ ni pé ẹ jẹ́ ká mọ̀ ràwé ẹ jẹ́ ká mọ̀ ráńta ẹ má sọ fún wa wípé iléèwé yín gangan la gbọ́dọ̀ ti mọ̀ ràwé mọ́ bí ò bá ṣe wípé àjọsọpọ̀ yín pẹ̀lú òǹtẹ̀wé tó jẹ́ pé ó ní pàṣẹ tẹ́ ẹ fẹ́ gbà ń bẹ̀ ṣèbí ọ̀tọ̀ lówó iléèwé ọ̀tọ̀ lówó òwe ẹ fi wá sílẹ̀ já sanwó òwe lọ́tọ̀ owó iléèwé lọ́tọ̀ eléyìí ni obìnrin kan ń sọ nípa ọ̀rọ̀ mo ràwé mi ràwé ìyẹn ló ká lára tó ìfaraya tó fi ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn o. pásítọ̀ àtàwọn ọlọ́pàá wa gbogbo ẹni tọrọ mi bá kan ẹ ronú ọ̀la pé bó ti wù kó pẹ́ tó ẹ ó fàyè lẹ́ni. gbogbo ìṣẹ̀mí ni ó fàyè sílẹ̀. pátápátá. gbogbo ìṣẹ̀mí ni ó fàyè sílẹ̀. olórogún. àmọ́ kí ló kù ó lẹ́yìn tá a bá kú. ohun tó tún kù ó jù sáyé lọ. mo ń mọ̀ lágége ó jọ mí lójú ọ̀rọ̀ lórí àwọn ọlọ́pàá Nàìjíríà ni ẹran ìbíyẹ ló pọ̀ jù nínú yín ṣé tásọ bá dúdú sóní kárọ̀ ó dúdú ṣé tásọ bá dúdú sóní kínú ọmọ dà ìnira tẹ̀hún fún wa pọ̀ ju ìwúlò lọ ẹni tí ń sọ̀kadà kó lè rówó sáyé o àbẹ́ni tí ń gun mọ́tò kó lè rówó jẹun. Eku Asale lẹ̀ ń gbọ́ pẹ̀lú ìgbọ̀n ìpele mọ́rọ́múbọ̀ ìròyìn náà lẹ́ ń láǹfààní àti gbádùn lọ́wọ́. torí mú bí kan bọ̀ látọwọ́ àwọn ọlọ́pàá Nàìjíríà a ò wá dólé mọ̀mọ́ a ò máa gbófinró ẹ̀yin adájọ́ wa ẹ̀ dájọ́ òdodo ẹ má jẹ́ dòdò gbàgbé kẹgbẹ́ bí fàlàrè kí gbogbo nání ọ̀ràn tí ọ̀la bó ti wù kó pẹ́ tó ẹ ó fàyè sílẹ̀ o. gbogbo ìṣẹ̀mí ni ó fàyè sílẹ̀. pátápátá. gbogbo ìṣẹ̀mí. eléyìí ni ìtàlábìnrin yìí sọ àbọ̀ mi rèé lórí ọ̀rọ̀ owó iléèwé àtìwé. ṣẹ́rí bí náà ń jó ni tó bá ń jọ mẹ́ni ẹ̀yin olówe mo kí yín ẹ kú ìrórí pé náà rẹ̀ ni ló yẹ ká kọ́kọ́ lù pa èyí mo mìíràn ti ọ̀rọ̀ Nàìjíríà àtàwọn olórí ìlú jẹgúdújẹrà dànù ará ìlú òsì lójú wọn ẹ wáyé alọ́kọ́ nílẹ̀ àwọn fọwọ́rọ́ mi ṣé báwa la lè po kí ló dé ọ̀wọ́n gógó àwa la níná kí ló dé ta oríṣi. ní ìjẹjọ lórí ètò yìí lórí èkó. mo sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ń yá owó online àti àwọn tí ń yá nílé ìfowópamọ́. ó yẹ ká máa gbowó ṣé gbowó gbogbo wa ní tìdílé kankan o. tí wọ́n ń rò pé táwọn bá ti kówó sí báǹkì míì tó yàtọ̀ sí eléyìí táwọn fi ń gba owó tàbí káwọn ó chẹ́ǹjì ATM káàdì àwọn. gbogbo ìṣẹ̀mí ni ó fàyè sílẹ̀. kí ló kù ó lẹ́yìn tá a bá kú. ní àwọn òfin ní rí owó yìí san mọ́ ọgbọ́n táwọn míì ń dànù. sẹ́ni tí ò jìyà rí ò lè mọ bó ṣe rí gbogbo ẹ̀yin olórí Nàìjíríà yìí ṣe bọ́ màtàpátá dìde lókùnú yín o kí ló dé tẹ ò ṣàánú mẹ̀kúnnù gan. wọ́n ní wọn ní lè yọ owó yẹn ní àkáǹtì àwọn. ṣe bó jìyà rí ó ti mọ bó ṣe rí Oyinlọ́lá Alágúnsóyè Nàìjíríà ni ó ti máa jìyà rí a ti mọ bó ṣe rí o. Àlàó Akálà Bùkọ́lá Sàràkí Olúṣẹ́gun Àgàgù Nàìjíríà ni. wọ́n ní láti jẹ́ kó di mímọ̀ fún wa pé ẹ̀yin alága àgàgà gbogbo eléyìí máa di pinpin ó máa pin lọ́dún yìí. bó ṣe rí bẹ́ẹ̀ ò jìyà rí àwọn bàbá yín àti jẹ. nígbà tá a bá fi máa rí ọdún tó ń bọ̀ ìjẹun ìyẹn 2026 wọ́n ní èyíkéyìí àkáǹtì olórí kí ìṣòro eléyìí tó o bá ní pẹ̀lú BVN ni ẹ. gbogbo ìṣẹ̀mí ni ó fàyè sílẹ̀. pátápátá. gbogbo ìṣẹ̀mí ni ó fàyè sílẹ̀ o. àmọ́ kí ló kù ó lẹ́yìn tá a bá kú. olórogún o. ohun tó tún kù ó. wọ́n ní wọ́n á máa fa owó ìyọ lákàǹtì ẹni ní ọdún 2026. lórí ìlú báyé jẹ́dẹ̀ àwọn ọmọ wa lóbìnrin ti daṣẹ́wó tán ẹ̀yin lẹ̀ ń lò
mo sọ eléyìí ń jẹjọ lórí ilé aṣẹ́wó eléyìí tó tún fẹ́ dà bẹ́ẹ̀ rè gbogbo ilé ìwòsàn ta ní tìjọba wọ́n ti wádìí ilé ikú ẹ̀ wojú ayé ọmọ tí ní gbóná pẹ́rẹ́ ó di ìlú èbò òṣogbo. awuyewuye kan lọ nígboro èèyàn ò rí bí sùn ẹ wáyé ajá ń harun. ìyẹn lórí ọ̀rọ̀ 2026 yìí náà ni o. wà ń lò náà ó jọ mí lójú. ìròyìn kan ti ń jẹ́ ìrìn látijọ́ yìí ìwé pé ẹ bẹ̀rù Ọlọ́run o ìṣòro ayé kó má ti sọ́dọ̀ yìí. tó sì ń dá ìbẹ̀rù bojo sí ọkàn ọ̀pọ̀ aráàlú. gbogbo ìfẹ̀mí ni yóò fàyè sílẹ̀ o. àmọ́ kí látàrí ìròyìn tó gbàgbóró kan pé kúkú ojú sáré. gbogbo ọmọ nàìjíríà láti ní nọ́mbà kan tí wọ́n ń pè ní tin alókùn TIN àwòrán díẹ̀ olórí kí wọ́n tó lè sí àpò nílé ìfowópamọ́. mi ìka kan ṣoṣo làkàndùn kọ́ máa ń balẹ̀ torí tó jọba ara ò sí ní nísinmi wọ́n fara ní mímọ́. tí wọ́n ní yóò bẹ̀rẹ̀ láti oṣù kínní ọdún 2026. mo fara ní ọmọ mi kí màmá nira kí ìṣòro ayé kó má fi sọ́dọ̀ mi àmì. gbogbo ìfẹ̀mí ni yóò fàyè sílẹ̀. wọ́n ní gbogbo òròyìn tó ń jẹ́ ìrìnrìn rí wọ́n ní irọ́ ni ó jìnnà sóòótọ́. ohun tó tún kù ojú sáré lọ. àmọ́ kí ló ìyẹn ẹni tó jẹ́ agbẹnusọ fún àjọ alága FIRS kù lẹ́yìn tá a bá Sars Adédèjì ṣe ká má lè ò tá ìyẹn arábìnrin Adérónkẹ́ Atóyèbé ayé ṣe yóò sáyé ó ní kò sí òótọ́ kankan ń bẹ̀ o. ìyẹn nínú ìròyìn yìí ká má ó wá ṣàlàyé síwájú pé ìmọ̀ mọ́ sáfẹ́ òní. ó ní tí yìí jẹ́ nọ́mbà 13 tí ìjọba máa fún ẹnì kọ̀ọ̀kan àti iléeṣẹ́ tí ó bá lẹ́tọ̀ọ́ láti máa san owó orí ní Nàìjíríà. ẹni tó bá wọ̀ lọ́hùn ọba ló ń ṣe lónímọ̀ ẹni ọlọ́hun bá dẹ̀ tó fẹ́ ò ló ń ṣọlá fún ẹni aláwùrà bá fẹ́ ò ló ń ṣe lásìwájú àbáwájí sáfẹ́ ọba tó ṣe yín lásìwájú láti ìlú Òṣogbo kárí ìpínlẹ̀ Ọ̀ṣun o àtàdó tó fi délùú dẹ́ta báyìí dúpẹ́ ni ṣé ikú ká máa lè ò sá yé aláyé ìmọ̀mù wájí sáfẹ́ ò ní fẹ́kún lọ láyé ṣé ikú ká máa lè ò sá. ẹ wo mi ò bá tàn àrọ́bá mo bá nípa bàbá o nínú àrọ́bá tí mo bá ní pélé àríkálàmù nílùú Òṣogbo Darul Ulumi mbẹ́nà tí bí bàbá. khairun inda rabbika thawaban wa khairun amala sadaqallahul azim. bá ń pè ẹ́ ní buhaya nínú ilé bá ń pè ẹ́ ní buhaya lójú òde gbogbo buhaya yòówù kó lè jẹ́ láyé tọmọ tó bá bí ò bá jẹ́ nǹkan o buhaya yín kò tí ì pé o buhaya yín kò tí ì pé ẹni tó tọmọ tó yanjú láyé ní buhaya wọn pé láyé ẹni tó lówó tó lọ́lá tó ní ìtò nípò tí ó bá tọmọ kó yanjú buhaya yín kò tí ì pé o buhaya yín kò tí ì pé. Olúwa má lé mi kúrò nídìí ẹrù mi. nídìí ẹrù mi iṣẹ́ òwúrọ̀ mi pẹ̀lú tọ̀sán kó mọ̀ dalẹ̀ dòfo àmì. Olúwa máa lé mi kúrò nídìí ẹrù mi. Olúwa máa lé mi kúrò nídìí ẹrù mi. Iṣẹ́ òwúrọ̀ mi pẹ̀lú tọ̀sán kó mọ̀ dalẹ̀ dòfo àmì. Olórogún Olúwa máa lé mi kúrò nídìí ẹrù mi.
yọrí lóyege orí sèmi lálàsè yọrí àṣẹ tí ó dá má fi sọ̀rọ̀ mi omi jẹ́ ojú ni mo fi ń bẹ̀ ọ́ ọwọ́ àjúra mi tí mo tẹ́ tí má kàkó ló fò ọ̀tá ó yọ mi sóre fún mi tí ó pọ̀ tà mí lẹ́kùn iṣẹ́ òwúrọ̀ mi pẹ̀lú tọ̀sán kó mọ̀ dalẹ̀ ẹ̀dọ̀fọ̀ àmì. Olúwa máa lé mi kúrò nídìí ẹrù mi. Olúwa máa lé mi kúrò nídìí ẹrù mi. Iṣẹ́ òwúrọ̀ mi pẹ̀lú tọ̀sán kó má dalẹ̀ ẹ̀dọ̀fọ̀ àmì. Torí ìdúró obìnrin nílé ọkọ ohun mẹ́ta náà ló dálé lórí bí ó jẹ́ tó wá sí jẹ́ ti bí pàtàkì jùlọ lórí ọmọ mo gbà bí a máa yé ẹkú iṣẹ́ ẹkú wàhálà lérí ọmọ nínú òjò ẹ̀rùn pẹ̀lú ọyẹ́ àìsùn àìwò lọ́gànjọ́ òru ìyá ọmọ òní bí kìtà ò fi san bí síbẹ̀ ní ìsinmi. láti bí ọjọ́ bíi mélòó kan ó ní wọ́n ti ń sọ̀rọ̀ nípa nọ́mbà owó orí ìyẹn tí yìí CIM. Olẹ̀ ó fi ké pọ́lọ́hún tó ní mí abiyamọ ayé ẹ̀sà mi àṣẹ àjọ dáhùn dáhùn torí ọmọ ọlọ́run má jẹ́ àbá àìsàn kó ọlọ́run kó wọlá ọjọ́ ìkúnlẹ̀ àṣà ayé òní kó wà lọ́mọ lọ. Olúwa máa lé mi kúrò nídìí ẹrù mi. Olúwa máa lé mi. wọ́n ní tí yìí jẹ́ ohun èlò tí FIRS fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn èèyàn gbà lórí ọmọ ọlọ́run jẹ́ ó fi máa san owó orí káàkiri ní ìyẹn ní Nàìjíríà. àdúrà táwọn gbà lórí ọmọ. wọ́n wá ní báwo náà ṣe máa ṣe é ebi sùn ọmọ tó máa di eléyìí tó ní kálukú máa ní lọ́wọ́. nínú tíyàwó ọmọ bá wọlé kó mọ̀mọ́ lé wá jáde ká má ṣe Atóyèbí wá sọ pé bí àpẹẹrẹ oníkétété èèyàn bá ti lọ sí àpò ìfowópamọ́sí ìyẹn ní báǹkì rẹ̀ nínú oko tó wá tásìkò tó sì fi nọ́mbà ní rẹ̀ sílẹ̀ níbẹ̀. oṣù lọ iná tún wọnú oko jàgbàdo àbíyamọ ayé ẹtẹwọ kẹ máa sàmì àṣẹ gbogbo wàhálà yín lérí ọmọ. tàbí tí ẹni yẹn fi àlàyé tó ṣe àlàyé sínú fọ́ọ̀mù eléyìí tí wọ́n fún un. òwúrọ̀ wa pẹ̀lú tọ̀sán kó mọ̀ dalẹ̀ fún àmì. ìyẹn fọ́ọ̀mù KYC tí a mọ̀ sí Know Your Customer. Máa lé mi kúrò nídìí ẹrù mi. Iṣẹ́ òwúrọ̀ mi pẹ̀lú tọ̀sán. wọ́n ní kété ní ẹ̀rọ ayárabíàṣá iṣẹ́ òwúrọ̀ mi pẹ̀lú tọ̀sán. yóò ti wá tí ẹni ọ̀hún jáde kíá iṣẹ́ òwúrọ̀ mi pẹ̀lú tọ̀sán. tí yóò sì so mọ́ àkáǹtì ẹ̀ ní báǹkì ẹ̀. orí ọmọ a ní ló bá tán. ọmọ làwọ̀ a ní ṣùgbọ́n lọ́jọ́ nípa pé ẹni tí ò bá ní ọmọ ẹni kò lè lo àkáǹtì yẹn ọmọ nídìí. wọ́n ní ẹ tú dànù. ọmọ làwòrán ẹni irọ́ ni o kúlà sọ kéde ọmọ eléyìí la láǹfààní àti jà yín sí. olórogún ọmọ ní dígí ẹni ọmọ làwòrán ẹni àníjọ abá kúlà sọ ṣe pé ọmọ ẹni lọ́lá ẹni Ọmọ nídìí ẹni. láyé ọmọ làwòrán ẹni níjọ abá kúlà sọ ṣe pé Ọmọ ẹni lọ́lá ẹni. dígí tí a fi ń wòra lọ́mọ tí a bí ọlọ́lá ó má ṣe fọ́ lójú wa àtìlẹ́yìn tí a bá kú o ká má fojú sunkún ọmọ bó ti lè wù kápẹ́ tó láyé. Ọmọ nídìí ẹni. ọmọ làwòrán ẹni lọ́jọ́ abákú lásán ṣe gbé o. Ọmọ ẹni lọ́lá ẹni. ogun ayérayé lọ́mọ ẹ̀fọ́ mọ́lẹ̀ lọ́hún kọ́lé ta ló máa jórúkọ wa lọ lẹ́yìn tá a wà ò bá sí mọ́ sọmọdé gbà kó o jẹ́ bí ó ta máa ń ṣe ń tẹ́ bá kó o fi sòdúnwọ̀n ayé rẹ̀. ekoro ẹni náà ni ó ṣayé wa ọmọ ní dígí tọ́mọ rẹ kó lè fún ọ ní ìsinmi. lọ́jọ́ abákú lásán ṣe fi ẹ̀kọ́ tó yè kooro kọ́ ọmọ rẹ. ẹni bímọ kó tọ́gì bó jẹ́ iṣẹ́ ni ó ní kó lọ kọ́ ni. tí ó fi ní iyì láwùjọ dààmú yan gan jẹ́ kó lọ kọ́ iṣẹ́. olówó rọ bó dẹ̀ jẹ́ ìwé ló máa kà. lókè lọ́mọ jẹ́ jẹ́ kó ka ìwé kó kà yanjú. Ọmọ làwọn pàápàá jùlọ àwọn nǹkan kan ti wà báyìí lọ́lá ẹni. tó jẹ́ pé kò sí bọ́mọ ṣe fẹ́ lọ léèwé tó bẹ́ẹ̀ àwọn olówó tí ò ní nǹkan kan tí ó fi máa pawọ́dà
wọn lọkùnrin. bí iṣẹ́ ọwọ́ èyí tó fojú sí. bọ́kùnrin. eléyìí máa ń gbé ọmọ ó máa ń gbé ọmọ ńgbà tó bá wà nílé ìwé gíga. abọ́kùnrin òkè. pàápàá jùlọ òkè nǹkan ṣe é rí irú àwa yìí ti ń bẹ lọ́hùn wọn. nígbà tá a wà nílé ìwé. àdùn wọn nù ẹni tó ti bí òní ikú. ọ̀pọ̀ ọgbà ni wọ́n ti máa ń sọ pé kí ló dé máa fi tá a fi ń béèrè owó báwọn kan ṣe máa ń béèrè owó ìgbà tó jẹ́ wípé lẹ́yìn pa ń lọ iléèwé a tún ní nǹkan kan tó a fi ń ṣe kí ni tá a fi ń pa owó dà ibẹ̀ lọ́mọ kan ó ti wà níbi tí bàbá ẹ̀ ti ń ṣiṣẹ́ kan ibẹ̀ lọ́mọ kan ó ti wà níbi tí ìyá rẹ̀ ti ń ṣiṣẹ́ kan sọ ṣe gbé. níbi kó máa fojú sí iṣẹ́ ọ̀hún sọlọ́jà o. a máa rò pé òun ṣeré ni o ṣèbíjọ́ ní eléyìí tó jẹ́ pé ó lè wúlò fún ọ ńgbà tó bá dọ̀la àmì àṣẹ. ìtí wọ́n fi ń ṣeré yẹn ọjọ́ àbá. ńlá wọn mi ń wá àǹfààní àti ààyè láti wá kọ́ lọ́dọ̀ bàbá rẹ yẹn ìtí wọ́n ń wò bí eré yẹn ńlá wọn kan ń wá ààyè láti wá kọ́ lọ́dọ̀ màmá rẹ ẹgbà ọrùn o. ṣèbí kí ló dé tó o máa fojú sí iṣẹ́ ọwọ́ bàbá rẹ yẹn kí ló dé tó o máa fi ojú sí iṣẹ́ ọwọ́ màmá rẹ yẹn mi ò ní o má lọ léèwé o àmì. ṣe rí ìwé ẹ jẹ́ ká wò ó pé tọ́mọ bá ti ń tiléèwé dé irú ààyè tí ó fi máa ṣeré tí ò nítumọ̀ yẹn ẹ jẹ́ kó máa fi àǹfààní ẹ̀ láti máa fi mọ gbogbo ohun tẹ̀ ń ṣe yẹn. àní gbogbo ìṣẹ̀mí ni ó fàyè sílẹ̀ o ṣùgbọ́n kí ló kù ó lẹ́yìn tá a bá kú o ohun tó tún kù ó ojú sáré lọ. Gbogbo ìṣẹ̀mí ni ó fàyè. ọ̀tọ̀ọ̀tọ̀ dẹ̀ lọ́mọ Gbogbo ìṣẹ̀mí ìmí wà tó jẹ́ pé fúnra èèyàn lèyìn ó sọ pé wàá máa wo kinní yìí àbákú ọmọ mi ìkẹ̀dẹ̀ rèé ojú sáré. tẹ́ ẹ bá ní wàá máa wo nǹkan yìí ológun ó máa petí ọ̀gbẹ́ni sí ni fàyè sílẹ̀ o. ṣùgbọ́n kì í bá dáa kó o gbọ́ kó o mọ̀ kọ etí ọ̀gbẹ́ni sí àwọn tí wọ́n ń bọ́ sọ lénìí àbákú kó lè jẹ́ èrè fún ọ lẹ́yìn wọ́ọ̀la. lọ. gbogbo ìṣẹ̀mí ni ó fàyè. pátápátá. Gbogbo ìṣẹ̀mí ni ó fàyè sílẹ̀ o. ṣùgbọ́n kí ló kù ó lẹ́yìn tá a bá kú. àìmọye ọmọ tó jẹ́ pé fúnra rẹ̀ ní rárá rẹ̀ léèwé lùdì ni mo tún kì í ṣe pé kò rẹ́ni tí ó tọ́ o orogún gbára ní bákan náà kì í ṣe pé kò rí ẹni tí ó rán nílé ìwé alágẹmọ èyí tí mo ó fi ń kọ́ra rẹ̀ láti ilẹ̀ wá ní. jẹ́ kó ṣàjèjì létí ọmọ ádámọ̀ o fàgbọ́yé rẹ̀ sì kan lè gbọ́ yéké fìdáyà ẹ̀ sì kan lè máa mú lò. kí ni tó o rò pé o lè máa ṣe pẹ̀lú ìwé rẹ báyìí kí ni tó o rò pé o lè mú mọ́ báyìí ìṣẹ̀mí ni ó fàyè sílẹ̀ o. ṣùgbọ́n kí ló bóyá ńgbà tó o bá ti ilé ìwé dé ni tó lọ mọ wò díẹ̀ nígbà tó bá máa yá jẹ́rí ìwọ náà ó jẹ́ ọ̀gá ara rẹ kí lójú ìjẹ́ ọ̀gá ara rẹ kì í ṣe pé kó o fi ilé ìwé kó o fi ibi tó ń lọ sílẹ̀ bọ́mọdé mo ní kó o máa ṣe mọ́ ni. ò dá bàgbàlagbà mi àwí sàmánì ò dá o sàmánì ò dá sàmánì ò dá sàmánì ò dá níbẹ̀ láti ń lówó sàmánì ò dá níbẹ̀ láti ń lára ń tó sọ ẹlòmíì dolówó lénìí mọ́tò lórí sí lára ń tó sọ ẹlòmíì dọlọ́lá lénìí ìrìyà o lára ń tó sọ ẹlòmíì di ẹni yìí lónìí ẹ̀ là ń pariwo pé sọ ó ní nǹkan tó jogún lọ́wọ́ bàbá rẹ o wá wá kábẹ́ lọ́hùn wá gbọ́ mi dáadáa mi ò ní nǹkan tó jogún bí ògùn káwa náà yé ké pé báyìí ṣòro bí àwọn nǹkan kọ̀ọ̀kan tí bàbá rẹ̀ ń ṣe tẹ́lẹ̀ Gbogbo ìṣẹ̀mí ni ó fàyè sílẹ̀ o. Àmọ́ kí ló kù ó nígbà míì tí bàbá àbí ìyá bá papòdà ojú sáré lọ. ní tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ yẹn kó mọ̀ di pé yóò wá parun ọ̀jọ̀gbọ́n olóye ó ní kí ló dé tàbí ṣó o mọ̀ pé tó bá jẹ́ pé o mọ̀ ń pa rẹ̀ àwa gan dẹ̀ la ìdá táwọn gbé gbogbo àwọn kọ́sítọ́mà tí wọ́n ń wá bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ wá ń gbà yẹn wáyà kúrò. olóòdì pé ó mọ̀ dálòun tó sì mọ̀ bá ṣiṣẹ́ ìjà tó dojúrú ayé ẹ wá gbọ́ àwọn adájọ́ wa pẹ̀lú aláṣẹ ni àwọn kúrò ní iṣẹ́ wọn ò tí ì kúrò níjẹkújẹ àtàwọn orí adé tọrọ mi bàbá wí o àtàwọn ta lérò pé ní ọlọ́run ni wọ́n níbẹ̀ lẹ́lòmíì ti dìde o àtàwọn ọlọ́pàá wa ọ̀pọ̀ la máa ń rí lọ́wọ́ nù ìlú kan ronú ọ̀la táà ní mọ ìtàn bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọn lẹ́ni Gbogbo ìṣẹ̀mí
gbọ́ mi dáadáa gbà kó jẹ́ kó fi sòdúnwọ̀n ayé rẹ. ó dá mi lójú ó ti rí tàbí méjì inú gbogbo tí mò ń bẹ́ sọ yìí. ẹran ìbíyẹ ló pọ̀ jù nínú yín ṣé tásọ bá dúdú sóní kárọ̀ ó dúdú ṣé tásọ bá dúdú sóní kínú. ọ̀pọ̀ ọmọ mi ló rò wípé yahoo yahoo ló ń ṣe. ẹni tí ń sọ̀kadà kó lè rówó sáyé o. nípa bó ṣe ń náwó tàbí bó ṣe ń gbọ́ bùkátà. ìgbà tó bá wá pé tó béèrè lọ́wọ́ ẹ̀ dáadáa oní òwà máa sọ fún ọ wípé òun kú ṣe yahoo. àwọn iṣẹ́ ọwọ́ kan tó ń ti kọ́ tẹ́lẹ̀ ń lò ń jẹ báyìí. ṣùgbọ́n tí ò mọ nǹkan kan á rò wípé ọ̀tọ̀ ni nǹkan tó ń ṣe. ó ní mo fi sọ fún ọ lásàálẹ̀ òní pé kó o sọnù kó o mọ̀ bá a sọnù. jẹ́ kí wọ́n mọ̀ ọ́ pẹ̀lú nǹkan tó ń ṣe. ilé ládé ò ti níyì. mo sọ lẹ́ẹ̀kan mo ní ara àwọn nǹkan tó jẹ́ pé àwọn míì wá máa ń fowó kọ́ lọ́wọ́ wọn. ó ní wọ́n fẹ́ kọ́ lọ́fẹ̀ẹ́ lófò ló mọ̀ àbí ní ò láǹfààní àti farabalẹ̀ fún un. ẹ̀wáyé alọ́kọ́ nílẹ̀ àwọn fọwọ́rọ́ mi ṣé báwa la lè po kí ló dé ọ̀wọ́n gógó àwa la níná kí ló dé ta orí ṣiṣẹ́ ládùúrú owó tó ń wọlé lórí èkó àti gbogbo ọ̀rọ̀ ajé. ní tó bá jẹ́ tẹni ẹ jẹ́ ká ṣàmúlò rẹ̀ ni. gẹ́gẹ́ bí ọmọ ìlú ó yẹ ká máa gbowó ṣé gbowó gbogbo wa ní tìdílé kankan o ìmọ̀ràn tẹ́ni nìkan lẹ́bí ń gbèpè o. òun ló jẹ́ kí n ní kó gbà kó o jẹ́ kó o fi sòdúnwọ̀n ayé rẹ. àwa náà yé képe báyìí ṣòro. gbogbo ìsẹ̀mí ni yóò fàyè sílẹ̀ o. gbogbo ìsẹ̀mí ni yóò fàyè sílẹ̀ o. kó tó di pé màá mọ dágbére lórí ètò yìí. sẹ́ni tí ò ti yarí ò lè mọ bó ṣe rí gbogbo ẹ̀yin olórí nàìjíríà yìí ṣe bọ́ màtàpátá dìde lókùnú yìí o kí ló dé tẹ̀ ò ṣàánú mẹ̀kúnnù gan. ṣó mọ̀ wípé ọ̀pọ̀ ló rò pé olówó ni. ṣe bó jìyà rí. ọ̀pọ̀ ló rò wípé ìdílé olówó ló ti wá. àkóso nàìjíríà ni ó ti máa jìyà rí àti máa bó. ọ̀pọ̀ ló rò wípé ó kàn ń gbowó yàfùyàfù báyìí ni. ṣùgbọ́n ìgbà tó mọ̀ pìlẹ̀ rẹ̀ àti gbogbo ó mọ bó ṣe tó bó ṣe dì bó ṣe dà á mọ́ra wọn. kánsẹ́lọ̀ ńlá abẹ́lé. ó ní mo fi ń yá ọ lọ́rọ̀ lásàálẹ̀ òní. bẹ́ẹ̀ ò jìyà rí àwọn bàbá yín àti jẹ àwòrán kolo kò sí iná kí la ó fi jẹun. ìwọ náà wo àwọn nǹkan kan lónìí kó o fi mọ̀ nǹkan kan. ẹ̀rọ̀nù sọ̀rọ̀ mi ò gbogbo ẹ̀yin olórí o kí ìṣòro ayé kó má fi sọ́dọ̀ yín. ṣó o mọ̀ pé gbogbo wa máa ní ìdí ara wa náà ni. irú iṣẹ́ tó ń ṣe mo máa ní ìdí ẹ. irú iṣẹ́ tèmi ń ṣe ìwọ náà máa ní ìdí mi. ó wá kú ká sọ pé iṣẹ́ kí ni wọ́n ń ṣe iṣẹ́ kí ló sọ pé ó ń ṣe. ibẹ̀ láti rí ẹlòmíì tó jẹ́ pé ẹsẹ̀ ni ó fi máa gbálẹ̀ káàkiri. ẹ̀yin lẹ̀ ń lò ẹ̀yin lẹ̀ ń fọ́. à ń jẹsẹ̀ mọ́lẹ̀ káwọ́ òkè máa pé tú àṣà. ìyẹn kọ́ ló máa fi lé ọmọ lọ́wọ́ o. gbogbo ilé ìwòsàn ta ní tìjọba wọ́n ti wádìí ilé ikú ẹ wojú ayé ọmọ tí ní gbóná pẹ́rẹ́ ó di ìlú èbò kò sóògùn kò sábẹ́rẹ́. ọ̀pọ̀ ìtí bá ń ṣẹlẹ̀ nínú ilé báyìí ìwọ náà ní àná máa bọ̀ sáwà yanjú ẹ̀ wá ṣàlàyé bó ṣe ṣẹlẹ̀. ìgbà tí wọ́n mọ̀ kó o ní sẹ́ ò lábọ̀. ẹ ò bá bẹ̀rù èpè ẹ bẹ̀rù Ọlọ́run o ìṣòro ayé kó má ti sọ́dọ̀ yín gbèrè. gbogbo ìsẹ̀mí ni yóò fàyè sílẹ̀ o. gbogbo ìsẹ̀mí ni yóò fàyè sílẹ̀ o. àmọ́ kí ló kù ó lẹ́yìn tá a bá kú o. ṣòun tó tún kù ó ojú sáré lọ. pé àrókò pọ̀dọ̀ finú rẹ kó bára rẹ sọ̀rọ̀. tó bá lókun ara orókun ara òrẹ́ dìé olórí ayé dákun mọ́ fara ni mí mọ́ fara ni mí. gbà kó o jẹ́ kó o fi sòdúnwọ̀n ayé rẹ. kan ṣoṣo làkàndùn kọ́ máa ń balẹ̀ torí tó jọba ara ò sí ní nísinmi mọ́ fara ni mí. ìyẹn lórí ètò Ẹkú Àṣálẹ́. mọ́ fara níyàwó mi káràmá ni mí o mọ́ fara ní ọmọ mi kí màmá nira kí ìṣòro ayé kó má fi sọ́dọ̀ mi àmì. gbogbo ìsẹ̀mí ni yóò fàyè sílẹ̀ o. pátápátá. gbogbo ìsẹ̀mí
bá kú o. Ohun tó tún kù ojú sáré lọ. Àní kí ló kù o lẹ́yìn tá a bá kú o. Ohun tó tún kù ojú sáré lọ. Torí Ṣéhù Kàmálì ò sáyé aláyé o. Ìmámù Ajísáfẹ́ ò ní sáyé aláyé. Ṣéhù Kàmálì ò sáyé aláyé. Ìmámù Ajísáfẹ́ ò ní sáyé aláyé. Àní Ṣéhù Kàmálì ò sáyé aláyé o. Ìmámù Ajísáfẹ́ ò ní sáyé aláyé. Àmì Ṣéhù Kàmálì ò sáyé aláyé. Ìmámù Ajísáfẹ́ ò ní sáyé aláyé. ọ̀pọ̀ pẹ́ dúdú bọ́ba tó láyé. Ọ̀pọ̀ àsàlátù fún Muhammadu. Àlékún àrísìkí fàájì sáfẹ́ àmì Ṣéhù Kàmálì ò sáyé aláyé. Ìmámù Ajísáfẹ́ ò ní sáyé aláyé. ẹni tó bá wọ̀ lọ́hùn ọba ló ń ṣe lónímọ̀. ẹni ọlọ́hun bá dẹ̀ tó fẹ́ ò ló ń ṣọlá fún. ẹni aláwùrà bá fẹ́ ò ló ń ṣe lásìwájú. bàbá wa Ajísáfẹ́ ọba tó ṣe yín lásìwájú láti ìlú Òṣogbo kárí ìpínlẹ̀ Ọ̀ṣun o. àtàdó tó fi délùú dẹ́ta báyìí dúpẹ́ ni. Ṣéhù Kàmálì ò sáyé aláyé. Ìmámù Ajísáfẹ́ ò ní fẹ́ kún lọ láyé. Ṣéhù Kàmálì ò sáyé aláyé. Ìmámù Ajísáfẹ́ ò ní sáyé aláyé. ẹ wo mi ò bá tàn àrọ́bá mo bá nípa bàbá o. nínú àrọ́bá tí mo bá ní ìpele àríkálàmù nílùú Òṣogbo bárò ìlú mẹ́nà tí bí bàbá o. ìmọ̀ ń bẹ láríkálàmù lọ́jọ́ tó ti pẹ́. bàbá òfìyàn ṣe wọ́n ti jáde wá mímọ̀ lọ. bàbá ṣoríire lọ́dọ̀ bàbá olóríire Ṣéhù Kàmálì lẹ́yìn àyèmọ́yé wá sí káàkiri ayé. bàbá padà sílùú Òṣogbo wọ́n ń ṣe tafsir ní orírun Muhammadu mọ́ lórílẹ̀ ayé. oníwàásí Ajísáfẹ́ ó sọ wọn láyà ni. Ṣéhù Kàmálì ò kúkú oró. Ìmámù Ajísáfẹ́ ò ní kúkú oró wa mi. Ṣéhù Kàmálì ò sáyé aláyé. Ìmámù Ajísáfẹ́ ò ní sáyé aláyé. mo padà bàlábàlábà mi ò bàlábàládàbà jẹ́ olórogún dé. àní mo padà bàlábàlábà mi ò bàlábàládàbà jẹ́ olórogún dé. lórí ọ̀rọ̀ bàbá wa Ajísáfẹ́ ẹ̀san ló ń ké. gbogbo ìfaragbolẹ̀ tàn ṣe báwọn ẹni Ọlọ́run. ẹ jẹ́ máa múra léwọ́lẹ́dẹ̀wẹ̀rẹ̀ wọ́n ṣe bàbá wo nílé. títí dọjọ́ mẹ́rin tájọ máa pàdé lórí ètò yìí. láyé mútu owó tí bàbá ní òye tó Ọlọ́run ṣàlékún. iyì tí bàbá ní àtọ̀. ẹ kú àṣálẹ́. àpàdà sábúrú ọmọdàmọ́. a tún pàdé lọ́jọ́ mẹ́jọ Kàmálì yóò sùn. láti nǹkan bí aago 6 dá aago 7. ò sáyé aláyé. àbáríkì dòmọ̀ ò fẹ́ kún lọ láyé. wọ́n lọ ń ṣọ́ bàgbà ò sá. kó tó di ọjọ́ mẹ́jọ ọ̀hún ire ayọ̀ àti àlàáfíà kó máa bá wa gbé o àmín. Ìmámù Ajísáfẹ́ ò ní sáyé aláyé. wàyà yúyà kọ́yúmọ̀ yà bàrí ànásàmì àríní làbí.